èrò yá o. Ayọ̀yún rẹ̀ o, èrò ẹ̀yà wá ẹ wá òkè àhúnsìn o. Olódùmarè àwọn ọmọ rẹ̀ ti dé, a tún ti dé o láti jíṣẹ́ òdodo. Olódùmarè àwọn ọmọ rẹ̀ ti dé, a tún ti dé o láti jíṣẹ́ òdodo. ẹlẹ́rìí ìpín ìwọ ló ṣe o ó dojú tẹ́lẹ̀ gan-an tó ń bá mi wíjọ́. Olódùmarè àwọn ọmọ rẹ̀ ti dé, a tún ti dé o láti jíṣẹ́ òdodo. èrò àwọn ọ̀tá arónilérò tí wọ́n ń ro sí mi pé só lè ṣe ní ẹja òbí tí ó bàjá. Olódùmarè àwọn ọmọ rẹ̀ ti dé, a tún ti dé o láti jíṣẹ́ òdodo. Adeifa mo tún dé tèmi ti gbé lẹ́nu bí ẹyẹ sá oko ọ̀pọ̀ àròyé ni mí bí ẹyẹ ìbáka ṣé bẹ́ẹ̀ mọ̀ pé dúdùn olókùúrò mi ọ̀tọ̀ ní nínú ẹyẹ Isokan ẹ̀sìn èyí tí mo tún mọ̀ wọlé wá ẹlẹ́sìn kan yẹ kọ́ máa bá ẹlẹ́sìn kan kìjà ẹ̀sìn ṣe bọ́ lọ́wọ́ bá ní sọ́lá rẹ̀ ló ṣe fẹ́ àwọn ẹlẹ́sìn bílẹ̀ Ifá la gbójúlé Ifá tá a gbójúlé ó ní bí a bá ti dín ní ká tọrọ rẹ̀ gbogbo tá a bá fẹ́ lọ́wọ́ Olúwọba ó nítorí kí Olúwọba kó lè bá aṣọ rere fún ni ẹgbọ́n báwo nìyẹn ti jẹ́ àwọn ẹlẹ́sìn bílẹ̀ àgbà kórìsà lọ́sìn pé Ọlọ́run ọba nìkan ṣoṣo lọ́ba tó ṣe gbójúlé àwọn ẹni tí ò mọ̀ ni àwọn ènìyàn tí ò mọ̀ àwọn ènìyàn bí wọ́n bá ti bẹ níwájú ìjọ wọn ẹlẹ́sìn bílẹ̀ ni wọ́n mọ̀ bú àbórin tí ń kọ fọ́mọ aráyé gbọ́ ẹ̀bàjẹ́ àṣegbá ti ń bẹ nínú ilé jẹ́jẹ́ torí pé bí tokókó bí òkú ẹnìkan ò mọ̀ ẹ̀jẹ̀ àṣegbá ti ń bẹ nínú ilé jẹ́jẹ́ àwọn ẹlẹ́sìn bílẹ̀ àtúnṣonírọ́ bọ́ba jẹ́ pọ́nrọ́ la bá jẹ́ láti gbà wá sẹ́ńtẹ́sìn bílẹ̀ ti wà ó yẹ kó dodo ti lè bá ẹ̀sìn bílẹ̀ ẹ̀sìn òdodo ní ẹ̀yẹn wà tìgbà tẹ́tí ń sọ pé kọ́lọ́hún ọba kọ́pa náà dẹ́bọ̀ rẹ ẹ ti gbàgbé pé ẹlẹ́sìn bílẹ̀ lẹ́nu ìṣáájú àwa lẹ̀sìn àkọ́kọ́ ẹlẹ́sìn àkọ́kọ́ ta kọ́kọ́ bá nílé ayé bí ọba yẹ ó ti yẹ kọ́ gbọ́ pé alukóso iná ni bàbá àwọn ẹni tí ń laro alágbẹ̀ ní bàbá àwọn alùsẹ̀kẹ̀rẹ̀ torí pé bí àgbẹ̀ bí ọba mọ̀ gbé kéńgbé èmi lálùsẹ̀kẹ̀rẹ̀ ó lù ọ̀gá ńlá kápò ń jẹ́ mo ní bó ti wulẹ̀ kó lè mọ ọmọ aráyé a ní babaláwo torí èyí ni mo fi sọ pé mùsùlùmí ayé ẹ mọ Ọlọ́run lọ́kàn. Kristẹni ayé ẹ mọ Ọlọ́run lọ́kàn àwa ẹlẹ́sìn ìbílẹ̀ ká sún mọ́ Ọlọ́run. Mùsùlùmí ayé ẹ mọ Ọlọ́run lọ́kàn, Kristẹni ayé ẹ mọ Ọlọ́run lọ́kàn, àwa ẹlẹ́sìn ìbílẹ̀ ká sún mọ́ Ọlọ́run. ìṣòro ò lè dé kó kọjá àdúrà wàhálà kan ò lè dé kípa Ọlọ́run mọ̀ká àwa ẹlẹ́sìn ìbílẹ̀ ká sún mọ́ Ọlọ́run. Mùsùlùmí ayé ẹ mọ Ọlọ́run lọ́kàn, Kristẹni ayé ẹ mọ Ọlọ́run lọ́kàn, àwa ẹlẹ́sìn ìbílẹ̀ ká sún mọ́ Ọlọ́run. Mùmínì ló jẹ́ ó jẹ́ mọ́ Ọlọ́run lọ́kàn Mùmínàt ló jẹ́ ó jẹ́ mọ́ Ọlọ́run lọ́kàn Àlùkùránì ń ké fọ́mọ Ádámọ̀ èdè mi ni òye ọ èdè rẹ ni òye mi Kùránì tún sọ fún wa ó ní lákùn dín ní kò wà lè ẹ kí. Mùsùlùmí ayé ẹ mọ Ọlọ́run lọ́kàn, Kristẹni ayé ẹ mọ Ọlọ́run lọ́kàn, àwa ẹlẹ́sìn ìbílẹ̀ ká sún mọ́ Ọlọ́run. Ifá látọ̀nà ayé fún wa ní dúnìyàn èmi lóru ẹ lójú kí ló já ẹ láyà súnmọ́ Ọlọ́run ló kàn kí ó ṣàdífà. Mùsùlùmí ayé ẹ mọ Ọlọ́run lọ́kàn, Kristẹni ayé ẹ mọ Ọlọ́run lọ́kàn, àwa ẹlẹ́sìn ìbílẹ̀ ká sún mọ́ Ọlọ́run. onínú ló mọ̀nú ẹlẹ́yin ló mẹ̀yìn
onínú ló mọ̀nù ẹlẹ́sìn ló mẹ̀sìn mo ní bíbélì ń pè fọmọlẹ́yìn Jésù ó ní ìwà mọ́ òtítọ́ inú ẹ̀ aṣọ ẹ̀dòmìnira. Mùsùlùmí ayé Ọlọ́run lọ́kan, Kristẹni ayé Ọlọ́run lọ́kan, àwa ẹlẹ́sìn nílẹ̀ ká súnmọ́ Ọlọ́run. Ẹ̀sìn ní ṣòro òṣèlú ẹ̀sìn ní ṣòro iṣẹ́ ẹ̀sìn ní ṣòro àyà ẹlẹ́sìn kan òróré sí ẹlẹ́sìn kejì níbo la fẹ́ ṣe dé kò bófin Ọlọ́run mu. Mùsùlùmí ayé Ọlọ́run lọ́kan, Kristẹni ayé Ọlọ́run lọ́kan, àwa ẹlẹ́sìn nílẹ̀ ká súnmọ́ Ọlọ́run. Bàbá ò ní bàbá Olódùmarè ní bàbá. Bàbá ní bàbá Olódùmarè ní bàbá. Ní bàbá ò ní bàbá Olódùmarè ní bàbá gbogbo wa. Bàbá Olódùmarè ní bàbá. Ọ̀rúnmìlà òjíṣẹ́ ni Ọlọ́run ní bàbá gbogbo wa. Bàbá Olódùmarè ní bàbá. Ànábì Muhammad anáwáyé ni Ọlọ́run ní bàbá gbogbo wa. Bàbá Olódùmarè ní bàbá. Jésù Kristi anáwáyé ni Ọlọ́run ní bàbá gbogbo wa. Bàbá Olódùmarè ní bàbá. Gbogbo òrìṣà òjíṣẹ́ ni Ọlọ́run ní bàbá gbogbo wa. Bàbá Olódùmarè ní bàbá. Ní bàbá ò ní bàbá Olódùmarè ní bàbá gbogbo wa. Bàbá Olódùmarè ní bàbá. Ní bàbá ò ní bàbá Olódùmarè ní bàbá gbogbo wa. Bàbá Olódùmarè ní bàbá. Ojú tamúwe gúngun aláré ńnà lámúwògùn nu ṣùgbọ́n ojú tó bá ti rí gẹ̀lẹ̀dẹ̀ ó ti rí òun ìran Ọlọ́run ọba ló fi ṣe rán mi wá sílé ayé. Ẹni tí ọba sakin ọgbọ́dọ̀ mọ̀hún sójó ènìyàn tí ọba sójú ọgbọ́dọ̀ mọ̀hún sakin. Ẹ má baṣẹ̀ ránṣẹ́ Fátìmọ̀ gbé dání jẹ́ ayélayé ọmọ jẹ́ àwọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ẹ̀bọnú kò jẹ́ àríkún àṣẹbí àwọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ bonú kò jẹ́ àríkún àwọn òṣìkà gbogbo aláǹgbá ńlọ́dàkùn délé àmẹ́ni tínú nínú gbogbo ẹ lóye nǹkan ní pé bó ti wulẹ̀ kí ayé lè tó èmi àti wọn láwùjọ gbèbẹ̀ ṣe rere. Ó ti wulẹ̀ kí ayé lè tó èmi àti wọn láwùjọ gbèbẹ̀ ṣe rere. Igbó oníròrò kíròrò mọ́ bá pé bíná ṣètò ara mi ò kò ní kí lára. Ó ti wulẹ̀ kí ayé lè tó èmi àti wọn láwùjọ gbèbẹ̀ ṣe rere. Tọrọwọ́ oníṣìnà bó bá ń lọ sẹ́nu ẹyẹ onílé fò kó forí sọ́gì bó ti wulẹ̀ kí ọ̀tá lè gbógun bó ti wulẹ̀ kí ọ̀rẹ́ lè gbógun bó ti wulẹ̀ kí ayé lè gbógun alẹ́ mi àti wọn láwùjọ gbèbè ṣe dáadáa. Kí ayé lè tó èmi àti wọn láwùjọ gbèbẹ̀ ṣe rere. Ifá dákun mo tún bẹ̀ ọ́ pèsè ajére fáwọn ẹlẹ́sìn ìbílẹ̀ dáńbẹ́ lóde sáàlàyé àti gbogbo ẹni tí ń gbọ́ mi pátá torí gbogbo ọjọ́ fún wa lọ́dún. Àwọn ẹlẹgbẹ̀rin wọn ò gbójú gbígbó lájá wọn ò gbójú kíkan lágbo bàbàtà ló gbójú yíyan alábàáúnjẹ mo ní káwọn ẹlẹgbẹ̀rin àwọn ènìyàn wọn ò gbójú ńlá fún oníṣẹ̀ṣe orí wa ní kó wá yọ. Ohun tó wù mí tí mo fi jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ ìní òdodo tí ń bẹ nínú rẹ pẹ̀lú àwọn ohun ìsàmì tí Ọlọ́run ọba fi hàn wá pé òtítọ́ ní Ifá jẹ́. Àkọ́kọ́ ni pé ṣe rí àwọn ènìyàn láti òkè délẹ̀ wa ẹsẹ̀ kan fa odò ọ̀sẹ́ ni wá orí mi ọ̀kan apá mi èjì ikùn mi ọ̀kan alẹ́sẹ̀ mi èjì ṣẹ̀wárí pọ̀ mi ènìyàn ti pé. Ifá tún jẹ́ ó yé mi pé bí ọba sì tó Olódùmarè àbá ẹnì kọ̀ọ̀kan wa ò ní lè ṣẹ. Ẹranko gàlà ń bẹ nínú gbó látọjọ́ tí Ọlọ́run ọba ti ṣẹ̀dá àwọn àpẹẹrẹ Ifá ni wọ́n ń gbé kálẹ̀ ayé kò sóhun tọ́lọ́run ọba ṣe fọ́mọ lè mọ́mù tí ò ṣe fún Abẹ́kúndé nínú Ifá láti lóye nípa ẹ̀dá tí Ifá sọ fún wa pọ̀ mọ́ ìyanu ní ọ̀rọ̀ ń bẹ lórí rẹ̀ lọ́jọ́ iwájú torí èyí ni mo fi sọ pé. Ọ̀nà Ifá wà lára mi o. Agbára rẹ̀ ló gbé ẹ̀rọ ọ̀nà Ifá wà lára mi o. Ọ̀kànràn sóde ní Ifá tó bí mi. Ọ̀nà Ifá wà lára rẹ̀ o.
èrò mi ológun ṣẹ̀ṣẹ̀ gbogbo ayé ẹ̀yà ṣàánú bó bá ọ̀rọ̀ mi máa gbédè bọ̀rùn ọkàn ràn sóde ní fàtóbí mi ẹgbẹ̀rin. ọ̀nà ìfà wà lára rẹ̀ o agbára rẹ̀ ló gbé ẹ̀rọ ọ̀nà ìfà wà lára mi o ọkàn ràn sóde ní fàtóbí mi. Ifá ní ẹlẹ́fìrí mògún ajálajá ọlọ́fin agbolagbo lórí ọ̀wẹ́wẹ́ nìyẹ́ àjọmọ́lọ́mọdé egun ọjà àgbàlá ní kẹ́ ẹ fi gbà mí gírígírí ní kẹ́ ẹ gbàjà mi kẹ́ ẹ má ṣe jẹ́ kí n jábọ́. ìgbà ẹ̀ka ní fọwọ́ tì lé ìgbà aláàmú ẹni fọwọ́ tó kiri ẹni ẹlẹ́ni ní tẹ́pẹ́pẹ́ fẹ̀yẹ̀lé abínú ẹni ní ronú kú àfinimọ̀nà ní ronú àwọn mọ̀ràn onílé apá ọ̀tún òfojú rewo ní ìmọ̀ràn ká ní tòsí ń gbà onílé apá ọ̀tún òfojú rewo ní ìmọ̀ràn ká ní tòsí ń gbà ní fáfi sọ pé bá ọ̀rọ̀ wọn kì í fọ́ òṣùwọ̀n tá a bá fi wóró wọn kì í fàya. àgbàlagbà tó bá gbin èbùkà lónìí yóò wù sórí ọmọ rẹ̀ bọ́ bá dọ̀la. Adéfá ìgbà ọ̀rẹ́ tí a ní ìgbà ọ̀rẹ́ tí a ní kò fini lọ́kàn balẹ̀ bí ẹyọ ọ̀tá kan ṣoṣo ọlọ́run ọba ní kó pé wà jẹ́rí ni lóde ń pè é ìdí ò pa mí mo tún ṣe kejì orí ló bá mi ṣe ìwàlẹ̀ sí ti tún dẹ́gbọ́n o tẹ̀ fi ń bà mí jẹ́ dẹ́kun pẹ́ dalẹ̀ ayọ̀ àtẹ̀lẹ̀ o Tìfání yóò ṣẹ Tìfání yóò ṣẹ Tìfání yóò ṣẹ torí bí n lówó owó ti dé tán bí n láya aya ti dé tán bí n bá ti kọ́lé ilé ti dé tán bí n níre ire ti dé tán kèrò mi ológun ṣẹ̀ṣẹ̀ ó bá ọ̀rọ̀ mi máa gbé dé bọ̀rùn ọkàn ràn sóde dígbí ni mo wà gẹ́gẹ́ bí orúkọ ọmọ tí mo bí Ifásanjọ́ Ọlámídé o ọmọdé Ifá. ṣe pé mi náà kú pọ́n àwọn tí wọ́n ní ọpọlọ lọ́lọ́run ọba fi sì kẹ́ mi ni wọ́n ń fún mi lówó ni wọ́n ń fún mi lọ́gbọ́n àti àṣẹ sílẹ̀ àwọn òbí mi káwo eré wọn kọ́ jẹ nílẹ̀ ẹmọ rere nítorí pé mo fayé mi fún fá ọ̀pọ̀ àwọn ẹ̀dá wọ́n wá kóra wọn jọ wọn yẹ̀yẹ́ mi ọlọ́run ọba lọ́mọ bí ó ṣe pọ́n mi lé Ifá máa mú mi lọ́dàlẹ̀ kò sì máa mú mi ní èké má jẹ́ kí n ṣiṣẹ́ rẹ gba ìdálẹ́bi níbi tó ti yẹ kílẹ̀ ayé ọ̀yẹ́ mi Ọ̀rúnmìlà torí mi ọlọ́nà mi tójú kí n rokorin létí ọpọ́n lọ Ifá kọ̀ wá fi iṣẹ́ orin pọ́n mi lé olóyè Ifárótìmí Ọlọ́ládé Adéfioyè aláṣẹ Adéfọ́s entertainment and film production kí ni mo fẹ́ jẹ gbàgbé rẹ ilé tá a bá gbé wo ni tá a bá ti kú kò yẹ ká wọlé ọ̀hún láwo gbọ́n dànù ọmọ onílẹ̀ ventures kó tó gboyè lọ́dọ̀ mi ni mo fi ń lọ́rúkọ rẹ fọ́mọ aráyé gbọ́ gbogbo ẹni tó jí akọni ní ọjọ́ òní àti àná ni wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ gbogbo àwọn tí ó sì jí akọni ní wòlíì ọ̀la gbogbo ẹ̀ pátá ni wọ́n múra ṣiṣẹ́ lóde wípé ọlá bàtà ni mo domi san Adékànmí. ọlá bàtà ni mo domi san Adékànmí. ọlá bàtà ni mo domi san Adékànmí bí. ọlá bàtà ni mo domi san Adékànmí. Awólọ́wọ̀ ọmọ Awógilé Olúwawo Ìka. ọlá bàtà ni mo domi san Adékànmí. Ọ̀nàrẹ́bù Ifádàrẹ́ ọmọ Adépọ̀jù níkìrè àpòmù ẹ ṣe. ọlá bàtà ni mo domi san Adékànmí. Ifálékè bàbá Junior Odògbólú. ọlá bàtà ni mo domi san Adékànmí. Aṣíwájú àwọn ìlú Iléṣà ọ̀rọ̀ mi ò súnmọ́. ọlá bàtà ni mo domi san Adékànmí.
domi san Adékànmí. Ọlá àbàtà ni mo dómi san Adékànmí. Ifá Káyọ̀dé Ifá Yẹmi o ẹ̀gbọ́n mi dáadáa Ọlá FF. àbàtà ni mo dómi san Adékànmí. Ifá Sọlá ní kíni kun Ifá blessing. Ọlá àbàtà ni mo dómi san Adékànmí. Mo tún kí Ifá Sọlá onífàdé o ní ìlú Ẹdẹ. Ọlá àbàtà ni mo dómi san Adékànmí. Àràbọ̀ ló jákílẹ̀ omi bàbá mi rere. Ọlá àbàtà ni mo dómi san Adékànmí. Dr. Abiodun Fáfọlárin ọmọ Agboola. Ọlá àbàtà ni mo dómi san Adékànmí. Ọlá bàtà ni mo domi san Adékànmí. Ọlá àbàtà ni mo dómi san Adékànmí. Ìjọ adúláwọ̀ ẹlẹ́kajìká mo kíkì. Ọlá àbàtà ni mo dómi san Adékànmí. Ìjọ adìmúlà ẹlẹ́kajìká Adéfà mo kí. Ọlá àbàtà ni mo dómi san Adékànmí. Ọlá bàtà ni mo domi san Adékànmí. Ọlá àbàtà ni mo dómi san Adékànmí. Ọlá bàtà ni mo domi san Adékànmí. Ọlá àbàtà ni mo dómi san Adékànmí. Thanks for watching. Drop a like, leave a comment, and don't forget to subscribe. Adbosese Fire.